pé trailer bá ń lọ lórí nǹkan àbí bí canopy ó ń lọ lórí omi ẹni tí orí mi máa rẹ́ ní má jẹ́ kí n máa rí ẹ wọ́n máa sọ pé ẹlẹ́dàá mi fo ẹlẹ́dàá mi lójú mi ojú ẹlẹ́dàá ojú mi rí má dárúkọ má lo ojú orí mi má dẹ̀ lo ojú ẹlẹ́dàá mi. ojú mi rí pé mi lè fi yín ṣe mi lè rẹ́. bá dẹ̀ bá mi sọ̀rọ̀ máa wojú mi má kọjá má máa jẹ́ kí n rójú ẹ kó n wo kọjá ojú mi má dorí mi rárá. Okay, eyeball to eyeball. Disrespect. Tí wọ́n á ń gẹrun mi kò mí pé bá mi nírun lórí. Understand? Irun wà lórí ẹ̀ gan. Irun wà lórí mi pé bá pé inú mi ò fúlù ni kò mí pé bá mi nírun lórí. Mo ń sọ fún mi mọ́. Má sọ kankan wọ èmi mo lórí. Má sọ pé mi ò fúlù. Má dùn lọ. Bọ̀ kí ló dé tó ń dùn ẹ̀ bákọ̀bákọ̀? Kò kàn ní ó forí mi lẹ̀. Inú mi ti fúlù rí. Ó ti fúlù rí náà. Wọ́n dẹ̀ tí wọ́n dàbí pé mi kò máa rẹ̀ mo rí ẹyin ṣá. Ohun yìí orí ọ̀rẹ́ mi ni orí ọ̀rẹ́ mi ó tẹ́ látẹ̀yìn. Orí ọ̀rẹ́ mi ni ó tẹ́ látẹ̀yìn ọgọ́ yẹn wá báyìí ó wá da free wá wájú. Sórí mi dà fún. Ó da free ọ̀rẹ́ mi. Ó dà pé mo gẹrun náà ni. Má filẹ̀ tó bá kú. O máa ń ṣe dread. Ìgbà kan ni ó ti di true. Low cut maximum low cut. Ṣé low cut lélẹ̀? Kí ló tí o máa gẹ kí ni o máa ń tẹ̀lé táìsì? Obama máa ń gẹ Obama. O máa ń gẹ Obama? Obama kiri táìsì ni tó máa àbí irun tó máa ń pọ̀ tó máa ń pọ̀. Obama ni a máa ṣe wọ́n fi punk. Kí ló tó máa gẹ punk lóòótọ́? ṣé tẹ́lẹ̀ àbí nísìn. Nísìn. Àwọn bàbá bí ò mọṣẹ́ ni. Bàbá tó mọṣẹ́. Àwọn bàbá tó mọṣẹ́ náà. Níṣẹ́ ní àwọn bàbá ló ń gẹ punk. Tàbí orí. Ẹni tó bá dẹ̀ mọṣẹ́ ò lè ṣe orí mi. Tó bá mọṣẹ́ ò lè ṣe orí mi. Bá ẹ ṣe sí punk. Irùngbọ̀n yín náà ó ní gallop lóríṣiríṣi. Lóríṣiríṣi. Irun mi wà special kind of. Okay, irun ẹ wà special, wow. Àwọn irùngbọ̀n ló fi wá ní gallop. Ìmí ìtakókó, ìmí gba space. Irun fẹ́ jáde ń bẹ̀. Irun fẹ́ jáde ń bẹ̀. Ó fẹ́ bú jáde. Ó fẹ́ bú jáde. Nífẹ̀ẹ́ òkúlé tó ń máa wò rí ẹ̀ mọ̀. Ẹni máa ń tó máa kàn ó máa kàn àbùkù. Kí ni mo wò? Ó máa kàn àbùkù. Tí o bá tẹ́ ń bí sísí mi lọ́wọ́ ìbá kan àbùkù sísí mi lọ́wọ́ lọ́wọ́. Orí burúkú dà. Orí burúkú àìsórí orí rẹ̀ yé sórí gidi. Ṣé èpè ò dáa rárá? Àwọn alámọ̀tì máa ń mọ orí ìlówó náà mọ orí rẹ̀ mọ̀ fún àwọn ènìyàn mọ orí rẹ̀. Ọjọ́ mẹ́ta kata pa wọ̀ lórí. Mọ̀rí tí mọ̀rí ọmọ tuntun kọ́dọ̀ mọ̀rí tí mọ̀rí ìwé. Tó mọ̀rí arúgbó ló mọ̀. À ń kọ́ lélẹ́yìí. Alẹ́ ìbàjẹ́ ọ̀rọ̀ táwọn mẹ́rin ni mọ̀rí tí mọ̀rí ìwé. Pẹ̀tẹ́ fi mọ orí rẹ̀ tó kó darí fún yẹ kó ọmọ tó kọ́ ni kí ló àgbà kò rí ìwé. Ìrọ̀lẹ́ alápẹ́ ara yóò balẹ̀ ní. Ara yóò balẹ̀. Wọ́n ṣe mọ̀ mọ̀ ṣe. Pẹ̀tẹ́ fi mọ orí ẹ̀ náà fi mọ̀rí ogún èèyàn. Mọ̀rí tí mọ̀rí ọmọ tó kọ́ lọ mọ̀rí ẹ̀. Ọmọ sí Ọlọ́run ó sì fi ọ́sẹ̀ ẹ̀sìpẹ̀rímẹ́ǹtì. Ó lè jọ fẹ́ free ẹ̀ ni. Báwo ni ọ̀yá rẹ̀? Ó lè jọ fẹ́ free ẹ̀. Ta ló kọ́ sí free ẹ̀? Nígbà tí mo rí ẹ̀rọ àyàmí àti ìṣàkóso tá ń dárú orí. Ìjórí abiyamọ. Mo ní interest ní kéèsì. Ọlọ́run. Gbogbo ẹni tí ọba fọ́ kórè òní sọ ló ti ń bọ̀. Forí sófò. Méde bí sẹ̀, ọ̀ṣọ́dún tó ń bọ̀. Mami, with due respect. Mídà bí sẹ̀. Ó ní with due respect. Ìṣe kó dìdí kò rude. Mídà bí sẹ̀. Ṣé ìfẹ́ rí mi ní next year ni? O lè ìrìn àjò ẹ lè má papọ̀ mọ́ tèmi jì má fojú kan ẹ̀. Ìrẹ̀ rí ẹ̀ ń kọ́ mi yìí ẹ̀. Sọ pé orí ẹ̀ ti jẹ́ kí mi láti mo fẹ́ ṣí ó dànù. Ó ń pẹ́ kó tó dànù. Ṣé ìfẹ́ gbọ́n pa mi ní next year? Ẹ mọ tẹ́ ẹ ṣe o. Ọ́ ṣùtù nílé. Àwọn PM aláriwo ti bẹ̀rẹ̀. PM aláriwo ọ̀tọ̀. PM olórí ọ̀tọ̀. Bàbá ẹ má máa rí PM fún mi tí bá wà. Nígbà tán nominate ní lọ́dọ̀ bọ̀dọ̀ olúwọ̀n nominate PM gbàtẹ́ exist. PM ò exist. Irọ́ PM dá àwọn PM kan tó kọ́ lọ́n ti fàlùbárí kásì. Irú PM ti ọkàn wọn jókòó lọ bọ́ra àdára rẹ̀ dàbí ajẹ́ ẹlẹ́kọ̀ọ́ yìí. Àwọn PM gidi wà tá a mọ̀ àwọn PM kan wà aláriwo. Ó yá
àwọn pm kan olówó oúnjẹ àwọn pm kan àti pé òtẹ́ẹ̀lì àwọn pín àwọn kan àti pé níbo lẹ́dẹ́dẹ́ tiwọn àwọn pm ti pólísì àwọn pm kan àti pé àwọn tí wọ́n ti ṣiṣẹ́ lọ́rùn wọn kàn wá cash app láyé ni tó pé sẹ́yìn ò ní wọn lára. Ibo lèmi wá fọ́ọ̀sì. Ìwọ lọ bí ara nínú yàrá àbí nífẹ̀ẹ́ mi ti iṣẹ́ lọ́rùn ni mo máa gbowó. Má gbé